Sir, this is the favor, the question we are looking for since yesterday. So she said she's working with one other lady in Pobwe also. They call her. What did the girl name? What the Pobwe? Sir, now she bring down. And three girls be your guest. Now this. What of this one? This one and that small one. What of showing? You tell her mother say you won't do a shower. No, they're not in a àjò lè dùn kọ́ dàbí ilé bílé bá tura fún ni ìwọ̀nba ní tàjò ní gbígbé takọtabo ẹ wá gbọ́ ìṣítí orin tó ṣẹ́yọ kára ó lè tún ní làáfí ṣàtìpó àmọ́ ká tó mọ rìnrìn àjò ó yẹ ká ronú lẹ́ẹ̀mejì. Ojo Awogbemi akọrin nínú akéwì tí Mayegun mo tún yọ bí ọjọ́ mo yọ bí ìmọ́lẹ̀ mo fẹ́ forin tanná sókùnkùn ọ̀rọ̀ kan ní ká lè rí kedere ọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń wá fà tí wọ́n ń kó òfò lọ́nà ni mo mú wá ohun tójú ń rí ni mo fẹ́ kájọ ṣàgbéyẹ̀wò. Ìtanisóko ẹrú tí wáyé lórílẹ̀‐èdè yìí ni mo fẹ́ pàkíyèsí àwọn ọmọ ilẹ̀ yìí sí bóyá kówó lè kọ́gbọ́n nínú ohun tó ń ṣẹlẹ̀ tó sì kọ sísọ. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ń bẹ ní CAIRO ní Mali títí tó fi dé Libya tí wọ́n ń ṣiṣẹ́ àràbù iṣẹ́ ẹrú wọ́n ti bọ́ wọ́n ti wà nígbèkùn. Ọ̀pọ̀ ló bára wọn níbẹ̀ láì mọ̀ pé bọ́rọ̀ wọn ti jẹ́ kọ́ ló padà wá já sí. Ìdí abá ni pé àwọn afiniṣòwò lọ́ra wọn ní làákàyè pẹ̀lú àsọdùn ọ̀rọ̀ tí wọ́n fi gbé wọn mọ́ra pé lílọ tí wọ́n ń lọ ìlú òyìnbó ni wọ́n mórílé àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ overseas tí wọ́n wí ní Mali, CAIRO, Libya, Togo, Benin Republic ní Kútọ́nù ni wọ́n ti ń já wọn jùlẹ̀. Dídé tí wọ́n bá débẹ̀ tán níṣẹ́ lọ̀rọ̀ dìwọ̀ mí wù ọ́ báyìí kọ́ la ṣe sọ iṣẹ́ yìí kọ́ lẹ ṣèlérí fún mi pé kí n wá ṣe ọ̀rọ̀ wọn sì dàríyànjiyàn ẹ̀pà ò ní bóró mọ́ wọ́n ti kó sí pápẹ́ tráfíkà wọn ò tún lè rọ́nà míì gbà. Àsìkò yìí wájú òṣè lọ mọ́ ẹ̀yìn òṣè padà sí mọ́ gbúgbúrú ti dẹnu akáyín ọ̀rọ̀ dìnira kò sí bí wọ́n ti jàjàbọ́ mọ́ iṣẹ́ gbélépawó ló kù ńlẹ̀. Ọmọ onílé ọlọ́nà ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bí ẹrú bí akúra owó tí wọ́n ń pa kì í bá sí wọn lápò sponsora ní gbowó sọ́wọ́ bí àpẹẹrẹ nínú 200,000 naira tí wọ́n ń gbà lóṣù 15,000 naira ní sponsora ń kólé wọn lọ́wọ́ ọdún kan àtoṣù mẹ́jọ ni wọ́n fi gbogbo owó tí wọ́n bá ń gbà lóṣù san gbèsè tó tó bíi mílíọ̀nù 6 òṣìṣẹ́ wọn ṣiṣẹ́ lọ lóòrùn àwọn sponsors wọ́n ń bẹ níbòdì wọ́n ń fẹ́lá ẹjẹ̀ǹtì ń powó lọ àwọn ní tiwọn wọ́n ń ṣiṣẹ́ ẹrú lọ àtẹ̀jẹ̀ǹtì àti sponsora ọmọ ilẹ̀ yìí ni wọ́n tí wọ́n ń ta ọmọ Nàìjíríà sóko àárù. Oríṣiríṣi ìpè ni mo ti gbà ọ̀pọ̀ ló ti kẹ́gbàjarè sí mi létí pọ́n tójú wọn rí lọ́wọ́ ẹjẹ̀ǹtì àti sponsora tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tó fẹ́ tàn tàwọn sóko ẹrú ọgbẹnu tán wàláì tàláì ọkọ̀ sísọ ọ̀pọ̀ ló ti bọ́ sí Libya tí ọ̀mọ̀nà tí ó padà wá sí Nàìjíríà ọ̀pọ̀ ló jẹ́ pé àfọwọ́fà ara rẹ̀ ni olóṣokùnfà iṣẹ́ ẹrú tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní CAIRO tó fi kọ́ sí gbàkúté mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá ní wàrà ṣẹṣà ni wọ́n fi ń bá sọgúndogójì lọ èròǹgbà wọn ni pé bí wọ́n bá ti débẹ̀ tán wọ́n mọ̀ pa $1 million lóṣù. Iye owó tó pọ̀lọpọ̀ nínú wọn kó jọ tí wọ́n fi ṣètò ìrìn àjò lọ́wọ́ ẹjẹ̀ǹtì tó kó wọn tà sọ́wọ́ sponsora ó tó wọn láti fi bẹ̀rẹ̀ ọjà títà ní Nàìjíríà àfi bí rọ́bà ń parọ́ fúnrọ́ ṣe bẹ́ẹ̀ ní tere ṣe bẹ́ẹ̀jì tere lówó ń kóra wọn jọ ìwọ̀nba owó tí bá wọlé sápò lórí ọjà àtàláfíà lórí iṣẹ́ ọ̀tayọ ohun ojú wọn rí ní Libya bẹ́ẹ̀ mọ̀. Nínú wọn làwọn ọ̀gá tí wọ́n ṣiṣẹ́ fún bí ẹrú
ń fipá bá lájọṣepọ̀ ṣáṣáṣá ààrẹ ni tó ṣe pé ó sì ti gbẹ̀kan egungun nínú wọn ọ̀pọ̀ ló ń ṣàìsàn níbẹ̀ tí òrówó tí ó fi gbà tọ́jú bí wọ́n ké pe sponsora kò ní dáhùn ọwọ́ kú bíjọba ó ti gbà wá o lọ́wọ́ gbogbo atọ́nírìnrìn àjò nìbàdàn ní Ṣakí ní Kwara l'Oǹdó l'Ọ́ṣun l'Èkìtì l'Ògùn àti nílùú Èkó tí wọ́n ń parọ́ fáwọn ènìyàn pé wọ́n ràn wọ́n lọ́wọ́ ẹ̀bi wọn kúkú kọ́ ìgbà tó ṣe pé lórílẹ̀‐èdè tiwa ìlú le kò síṣẹ́ fáwọn ọ̀dọ́ oníkálukú ti ń jí ni wọ́n padà ń sùn obìnrin ló pọ̀jù nínú àwọn ènìyàn wọ̀nyí o tí wọ́n fẹ́ tàn tà sóko ẹrú ní CAIRO Togo Libya Benin Republic ní Kútọ́nù single mothers ọlọ́mọ méjì mẹ́ta wọ́n lọ rẹpẹtẹ nínú wọn àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àtàwọn èyí tó ṣẹ̀ṣẹ̀ ń yọmú ni wọ́n fi wọ́n ṣiṣẹ́ gbélépawó wọ́n ti sọ wọ́n dapẹ̀rẹ̀ àjàṣẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ èyí tó tún wá jọ mí lójú ní tàwọn òbí tí wọ́n ń gbọ́mọ wọn láàyè pé kó mọ̀ lọ sí Libya kó mọ̀ lọ CAIRO kó mọ̀ lọ sí Togo kó mọ̀ rẹ Kútọ́nù nítorí pé wọ́n ti gbàgbọ́ ọmọ wọn ni ó yọ wọ́n nínú ìṣẹ́ bí wọ́n bá lọ sí ìrìn àjò ọ̀hún tí wọ́n bá dé lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ti ń kábàámọ̀ lórí ọmọ wọn ọmọ débẹ̀ tán kò sáàyè à ń bọ́mọ sọ̀rọ̀ nítorí pé ọmọ ti kó sí wàhálà Ojo Awogbemi akọrin ọba Mayegun akéwì tí Mayegun àní sọ pé ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ká sọ̀bẹ nù ká pé ọ̀bẹ ti ṣohun tó fẹ́ ṣe nítorí pé ọmọ ẹni lójú kòkòrò ká pé ká fọ́jú irú ọmọ òun dànù pátápátá tó lè fi mójú nítorí pé a ti ṣèkìlọ̀ fáwọn ọmọ kí wọ́n yé mọ́ tẹkọ̀ ìrìn àjò gba tojúgbó lọ sílẹ̀ òkèèrè ká dágun láwọn ká sì torí pé wọn ò gbọ́ ká wá jẹ́ kí wọ́n kú sọnù sílé àjòjì àtúnṣe ń bẹ ìkìlọ̀ rèé fún gbogbo òbí pátápátá ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra bí wọ́n bá ń pè ọ́ pé kó jẹ́ káwọn lọ sí Libya kẹ́ lọ sí CAIRO rò lẹ́ẹ̀mejì ìkìlọ̀ orin ni mo wá kọ ẹ ṣọ́ra kẹ́ fura páṣá ò fura páṣá jáná àjà ò fura àjájì ọ̀gbẹ́ni Káyọ̀dé Michael olùdarí Global Anti-Human Trafficking Organization tí ń jẹ́ gàtò ní kúkúrú àjọ tí ń gbani kalẹ̀ lọ́wọ́ àwọn afiniṣẹ́rú níbikíbi èmi wọn lájọsọ ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀kún wọ́n ṣe gbogbo àlàyé ohun tójú ń rí tójú ọmọ Nàìjíríà rí ní CAIRO ní Libya àìmọye làwọn èèyàn tájọ gàtò ti gbà kalẹ̀ tí wọ́n kó wọn padà sí Nàìjíríà tí wọ́n fi bọ́ lóko àárù bọ́ lóko ẹrú ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ gàtò lára wọn ọ̀pọ̀lọpọ̀ ní ìbá ti dẹ́ni àwátì bẹ́ẹ̀ bá láwọn èèyàn tàbáwọn ọmọ tí wọ́n ti bọ́ há sí CAIRO Mali Libya Togo Kútọ́nù tàbí níbikíbi nílẹ̀ Áfíríkà yìí o tí wọ́n ń bẹ lóko ẹrú tí wọ́n ń ṣiṣẹ́ àràbù tí wọ́n ń ṣiṣẹ́ ẹrú tí wọ́n ti fìbásùn ṣe wọ́n léṣe àjọ gàtò ni ẹ kàn sí mo fi dá yín lójú ẹ ó dá láyọ̀ nígbẹ̀yìn ẹ lè pe nọ́mbà wọn yìí +234 805 050 3535 www.gato.org.ng ní wẹ́bsáìtì wọn wọ́n ṣe tán láti gbà yín lẹ̀ Ojo Awogbemi kábíyèsí Mayegun nínú akéwì tilẹ̀ toko mò ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ gbá àwọn orin ewì àtàwọn ètò akọ́nilọ́gbọ́n wa lóríṣiríṣi Ojo Awogbemi kábíyèsí TV lórí YouTube ọ̀fẹ́ ni ọ̀nà ni ní wàhálà.